Asogbo Marun Dero Orun Lasiko Ikolu Awon Afurasi Agbebon Nilu Oloka l'Ogbomosho. Ẹ gbọ́ o, ìyàtọ̀ tó wà láàrin òfin owó orí tuntun tó wà lákọsílẹ̀ ìjọba àti èyí tílé aṣòfin buwọ́lù àti ìdí táwọn aṣòfin fífi gbé ta. Gbajumọ òṣèrékunrin ni Yomi Gold dèrò ọgbà ileewosan lẹ́yìn ojojo ailera tó bá finra nílẹ̀ Morocco. Àwọn ọjọgbọn-akẹ́kọ̀ọ́ ọlọpọlọ pípé tí ìjọba kọ̀ sílẹ̀ ní Morocco kọminú lórí isoro-ipenija ìnira, ebi ojojoagba-fọwọ-mẹkẹ, airowo-ile san tí wọ́n ń dojú kọ. Wọ́n ní kí ìjọba Tinubu gbé owó kalẹ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba náwó gan àwọn 22 fẹ̀sùn dídá wàhálà sílẹ̀, dídá omi àlàáfíà ìlú rú láwọn ojú ọ̀nà márosẹ̀ l'Ékòó. Ẹ gbọ́ kí ló ń fa fàákájà láàrin Wike àti akọ̀wé APC tí sẹ́nẹ́tọ̀ Basiru fi ní kí Wike kọ̀wé fipò mínísítà sílẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Rugbo bá o, Asogbo Marun Dero Orun Lasiko Ikolu Awon Afurasi Agbebon Nilu Oloka l'Ogbomosho. Àwọn afurasí agbébọn ṣèkọlù sí Ọlọka níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ṣekú pa àwọn Asogbo márùn lásìkò ìkọlù burúkú náà. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún jẹ́ fífi ìdí múlẹ̀ fáwọn akọ̀ròyìn nípasẹ̀ baálẹ̀ Ọlọ́ka Olóyè Joel Ọlátúndé Alàgbé, ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi joyè láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí Olóyè Alàgbé náà ṣe wí, àwọn agbébọn náà ni wọ́n ya wọ ìlú lórí ọ̀kadà alùpùpù ní déédéé aago 10 alẹ́ tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ sí àwọn Asogbo tí wọ́n ń sọ igbó ọba, ìyẹn National Park Service NPS, àwọn tí wọ́n ń jẹ oúnjẹ alẹ́ wọn lọ́wọ́ níta ọ́fíìsì wọn. Lẹ́yìn tí àwọn agbébọn náà ṣọṣẹ́ láabi wọn tán tí wọ́n ṣekú pa àwọn Asogbo náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà pápábora wọnú igbó lọ. Ẹ̀wẹ̀, Olóyè Alàgbé ní lójú ẹsẹ̀ lòun ta àwọn ọlọ́pàá lólobó lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní àgọ́ olú iléeṣẹ́ ọlọ́pàá Lówódé l'Ógbómọ̀ṣọ́ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sọ wípé ikọ̀ agbófinró n'Íbàdàn ti mójútó ìṣẹ̀lẹ̀ náà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ wípé ìkọlù náà dàbí eléyìí tí wọ́n mọ̀ọ́mọ̀ fojú sùn sí ni, nítorí pé kò sí ẹnìkankan tí wọ́n jí gbé, wọn kò sì ṣe àwọn aráàlú léṣe, àfi àwọn Asogbo National Park Service tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Baálẹ̀ ìlú náà rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àtàwọn àjọ elétò ààbò láti túbọ̀ jẹ́ kí ètò ààbò gbópọn sí lágbègbè náà láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù míì. Ó fi kún pé wọ́n tún gbúròó àwọn agbébọn náà ní òwúrọ̀ ọjọ́rú Wednesday bákan náà, ṣùgbọ́n tí wọ́n fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n fẹ́rẹ̀ dé agbègbè Ọlọ́ka. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá tàbí àwọn aláṣẹ kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìṣẹ̀lẹ̀ náà. Ẹ gbọ́ o, ìyàtọ̀ tó wà láàrin òfin owó orí tuntun tó wà lákọsílẹ̀ ìjọba àti èyí tílé aṣòfin buwọ́lù àti ìdí táwọn aṣòfin fífi gbé ta. Ọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá sọ wípé òfin owó orí tuntun tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ yàtọ̀ sí èyí tí ilé buwọ́lù ti jánà báyìí o, pẹ̀lú ẹ̀dà ìwé òfin owó orí náà tí ilé fi síta. Ẹ̀dà òfin owó orí tuntun náà CTC ló ṣàfihàn òfin tí ilé ìgbìmọ̀ aṣòfin buwọ́lù tí wọ́n sì gbé lọ síwájú ààrẹ Bọ́lá Tinubu fún ìbuwọ́lù. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní ilé aṣojúṣòfin ilẹ̀ wa l'Àbújá fi ẹ̀dà òfin náà síta, èyí tí ààrẹ Tinubu buwọ́lù. Eléyìí wáyé lẹ́yìn tí àwọn kan nínú àwọn aṣòfin kọminú pé ìjọba ti tọwọ́ bọ òfin owó orí tí ilé gbé lọ síwájú ààrẹ fún ìbuwọ́lù. Agbẹnusọ ilé Akin Rótìmí tó fi ẹ̀dà òfin náà síta sọ pé adarí ilé aṣojúṣòfin Tajudeen Abbas àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá Godswill Akpabio ló pàṣẹ wípé kóun fi ẹ̀dà òfin owó orí náà síta. Ó ní àwọn adarí ilé méjèèjì sọ pé èyí ṣe pàtàkì nítorí oríṣiríṣi ẹ̀dà òfin owó orí náà ló wà níta tí kálukú ń pín kiri orí ayélujára. Ṣáájú ni aṣòfin Abdulsamad Dasuki sọ pé kùdìẹ̀kudiẹ wà nínú òfin owó orí tí ìjọba ṣe àkọsílẹ̀ rẹ̀, èyí tó yàtọ̀ sí ẹ̀dà òfin tí ilé buwọ́lù. Dasuki ní títọwọ́ bọ òfin tí ilé buwọ́lù ọ̀hún tàbùkù agbára ilé aṣòfin àgbà
àgbà nílùú Àbújá. Àgbéyẹ̀wò òfin owó orí tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ ọ̀hún fi hàn pé àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ẹ̀dà òfin owó orí tó wà níta ni kò sí nínú òfin tí ilé aṣòfin ṣiṣẹ́ lé lórí. Lára ẹ̀ka tí kùdìẹ̀kudiẹ wà ní abala kẹta òfin náà, abala èyí tí ó fún àjọ NRS lágbára láti ṣàkóso owó orí ìjọba àpapọ̀ tó fi mọ́ owó orí láti ẹ̀ka epo rọ̀bì àti VAT. Abala yìí ni wọ́n ṣàkíyèsí wípé kò sí nínú òfin owó orí tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀. Ní ibòmíràn tí kùdìẹ̀kudiẹ tún wà nínú òfin náà ní abala 29 èyí tó sọ nípa báwọn ilé ìfowópamọ́ yóò ṣe máa kéde gbogbo owó tó wọlé fún wọn. Nínú ẹ̀dà òfin náà tí ilé aṣòfin buwọ́lù ní pé ó yẹ káwọn ilé ìfowópamọ́ máa kéde gbogbo owó tó wọlé fún ìjọba lóṣooṣù. Àmọ́ òfin owó orí tó wà ní àkọsílẹ̀ ìjọba sọ pé ẹ̀ẹ̀mẹrin lọ́dún ní àwọn ilé ìfowópamọ́ gbọ́dọ̀ máa kéde owó tó ń wọlé fún wọn. Ní ibòmíràn tí ìyàtọ̀ tún wà ní abala 39 èyí tó dá lórí ìdí táwọn èèyàn fi san owó orí. Ẹ̀dà òfin tí ilé ìgbìmọ̀ aṣòfin ṣiṣẹ́ lórí rẹ̀ náà fààyè gba gbogbo owó orí tó ní í ṣe pẹ̀lú epo rọ̀bì wípé kí wọ́n san pẹ̀lú irúfẹ́ owó tí wọ́n fi ṣe okòwò. Àmọ́ òfin owó orí tí ìjọba ṣe àkọsílẹ̀ rẹ̀ sọ pé kí wọ́n máa san gbogbo owó orí láti ẹ̀ka epo rọ̀bì pẹ̀lú owó dọ́là. Òfin owó orí tí ilé buwọ́lù ní abala 64 fún àjọ tó ń ṣàkóso owó orí láti ṣe ìwádìí ẹnikẹ́ni tó bá kọ̀ láti san owó orí rẹ̀. Àmọ́ èyí tó wà ní àkọsílẹ̀ ìjọba fún àjọ tó ń ṣàkóso owó láti lo àwọn agbófinró láti mú ẹnikẹ́ni tó bá kọ̀ láti san owó orí. Gbajumọ òṣèrékunrin ní Yomi Gold dèrò ọgbà ileewosan lẹ́yìn ojojo ailera tó bá finra nílẹ̀ Morocco. Òṣèrékunrin nílẹ̀ wa Yomi Gold ti ṣàlàyé bó ṣe dèrò ọgbà ileewosan lẹ́yìn ojojo ailera òjijì tó bá àgọ́ ara rẹ̀ fínra lákòókò ìrìn àjò rẹ̀ lọ sí Marrakech, Morocco. Òṣèrékùnrin náà ṣàfihàn ìṣẹ̀lẹ̀ náà nínú fídíò kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 6. Ó sọ wípé orí fífọ́ líle kan fẹ́rẹ̀ gba ẹ̀mí òun ṣáájú kí òun tó gba ìtọ́jú ìlera kan mọ́kóbó látọ̀dọ̀ ikọ̀ elétò ìlera pàjáwìrì. Ẹni tó ń sọ ohun tójú rẹ̀ rí, Yomi Gold ṣàpèjúwe àkókò náà gẹ́gẹ́ bí ìránnilétí tó dájú bí ẹ̀mí ayé èèyàn ṣe jẹ́ ohun ẹlẹgẹ́. Ó sọ wípé lóòótọ́ ni wọ́n máa ń sọ wípé ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè. Ó ní ọjọ́ náà mú òun rántí bí èémí tí àmì jáde ṣe jẹ́ ohun ẹlẹgẹ́ àti bí gbogbo nǹkan ṣe lè yí padà níṣẹ́jú àáyá. Ó ní orí fífọ́ òjijì kan fẹ́rẹ̀ dá ẹ̀mí òun légbodò, ṣùgbọ́n nípasẹ̀ àánú Ọlọ́run àti ìrànlọ́wọ́ ìdásí ikọ̀ elétò ìlera pàjáwìrì ní Marrakech, òun sinmi, ara òun sì ti ń balẹ̀. Ó fi ọkàn ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún ìpamọ́, ó sì dúpẹ́ mọ rírì àwọn ọ̀rẹ́, akin ẹgbẹ́ àtàwọn olólùfẹ́ tí wọ́n kàn sí òun pẹ̀lú àdúrà àti àtẹ̀jíṣẹ́ ìfiyèsí àtàwọn tó béèrè àlàáfíà òun. Ó ní a ò ní fi ìlera, àkókò tàbí nǹkan míì tàfàlà. Ó fi kún pé orí ọ̀fẹ́ ní gbogbo àkókò jẹ́. Ìròyìn nípa òṣèré tó dèrò ọgbà iléewòsàn ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ gba orí ìtàkùn ayélujára pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn akin ẹgbẹ́ rẹ̀ lágbo òṣèré ṣe ń fi àtẹ̀jíṣẹ́ rere, àtẹ̀jíṣẹ́ ìtùnú, àdúrà ránṣẹ́ sí pé kó rí ìlera pípé gbà ní kíákíá. Àwọn gbajúmọ̀ tó fi mọ́ Babátúndé Bernard Táyọ̀ tí ọ̀pọ̀ mọ̀ sí Babati, Ọmọwùmí Ajíbóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ṣe bẹ́ẹ̀ fi àdúrà àti ìkíni wọn ránṣẹ́ sí tí wọ́n sì ń retí àlàáfíà ìlera pípé fún òṣèrékùnrin náà. A ò ní fi àìsàn lùgbà láṣẹ Elédùà. Àwọn ọ̀jọ̀gbọ́n akẹ́kọ̀ọ́ ọlọpọlọ pípé tí ìjọba kọ̀ sílẹ̀ ní Morocco kọminú lórí ìṣoro-ìpenija ìnira, ebi ojojoagba-fọwọ-mẹkẹ, airowo-ile san tí wọ́n ń dojú kọ. Wọ́n ní kí ìjọba Tinubu gbé owó kalẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ ní Morocco lábẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà gbé kalẹ̀ ti bu ẹnu àtẹ́lu ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu fún bó ṣe dẹ́yẹ sí wọn sí ìṣoro-ìpenija ìnira, àìrílégbé àti àìbìkítà ní ti ètò ìlera. Ipò tí wọ́n wà ti ṣokùnfà àìdùnnú àti ìbínú lórí ayélujára lẹ́yìn tí fọ́nrán fídíò náà jẹ́ gbígbé sójú òpó ayélujára nípasẹ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní lórí ayélujára Martin Sose tí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man. Nínú fídíò náà tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Twitter tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, Very Dark Man ni a rí tó ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀
pẹ̀lú ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà tí sápá ń bá fínra ní Morocco. Àwọn tí wọ́n sọ wípé ìjọba ti kọ àwọn sílẹ̀ láìsí àtìlẹ́yìn ètò ìrànlọ́wọ́ ìṣúná fún ọ̀pọ̀ ọdún ládùúrú bí àwọn tún ṣe jẹ́ alábàápín nínú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba Nàìjíríà gbé kalẹ̀ tí àwọn ò jẹ́ aláyọjúràn. Bákan náà ni Very Dark Man tún sọ̀rọ̀ nínú fídíò náà. Ó ní ààrẹ Tinubu kò nílò kí ìṣèjọba rẹ̀ àti àwọn ìgbìmọ̀ rẹ̀ tó máa ṣàkóso mọ́ nítorí pé gbogbo nǹkan nípa ìjọba rẹ̀ ló dá lórí irọ́ àti jìbìtì. VDM ní àwọn ọmọ Nàìjíríà nìyí ò ní Morocco tí ìjọba Nàìjíríà fún ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ síbẹ̀ níṣe ni wọ́n ń pa wọ́n tì dẹyẹ sí wọn fi wọ́n sílẹ̀ nínú sápá nínú ìjìyà ìnira. Ó ní ìyà àti àìríṣẹ́ṣe ń bá wọn fínra lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe wí, apá kan àdéhùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀hún láàrin ìjọba Nàìjíríà àti Morocco kò gbà wọ́n láàyè láti ṣiṣẹ́ nígbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́. Látàrí èyí, ọ̀pọ̀ nínú wọn sọ wípé àwọn kò rówó pa sápò ara wọn lábẹ́ òfin. Èyí ló sọ àwọn sínú sápá sípò àìrówó ná àìrówó lò. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà sọ wípé àwọn ti lo ọdún 2 sí 5 ní Morocco láìsí ìrànlọ́wọ́ owó déédéé. Akẹ́kọ̀ọ́ kan tó ń lo ọ̀pá láti fi rìn sọ bí àìnírètí ṣe mú kí ó wá iṣẹ́ ìkọ̀kọ̀ lọ, èyí tó lòdì sí àdéhùn náà. Ó ní òun wá sí Morocco ní ìlera pípé nítorí pé kò sọ́nà míì ju kí òun lọ wá nǹkan ṣe lọ. Ó ní lójú ọ̀nà òun láti ibi iṣẹ́ padà lọ sí ilé lòun ti ní ìjàmbá tí egungun itan ẹsẹ̀ òun sì kán. Ó ní òun kò lè san owó ìtọ́jú òun lọ́gbà ileewosan títí di àsìkò yìí. Ó ní òun ò tíì san owó ileewosan náà nítorí pé òun kò ní owó lọ́wọ́. Very Dark Man fi kún pé wọn kò fààyè gba àwọn akẹ́kọ̀ọ́ náà láti ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ní láti ṣe nígbà tí kò sọ́nà míì mọ́ látàrí ipò tí ìjọba Nàìjíríà kò wọ́n sí. Àwọn akẹ́kọ̀ọ́ náà tún mẹ́nuba ikú ọ̀kan lára wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Basil Malami, ọ̀jọ̀gbọ́n BEA Bilateral Education Agreement ti sáà ètò ẹ̀kọ́ ọdún 2019-2020 ẹni tó kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀rọ iná agbára Electrical Engineering. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, àìsàn tí wọ́n pè ní tuberculosis ló bá Malami fínra ṣùgbọ́n tí kò fẹ́ lọ gba ìtọ́jú nílé ìwòsàn nítorí ẹ̀rù owó sísan lọ́gbà ilé ìwòsàn. Akẹ́kọ̀ọ́ kan ní ó dé àìsàn náà mọ́ra nítorí pé kò ní owó lọ́wọ́. Àìsàn náà búrẹ́kẹ́ sí títí tí àìsàn náà fi gbẹ̀mí rẹ̀. Wọ́n ní ó yẹ kí àwọn máa rí ètò ìlera ìtọ́jú ọ̀fẹ́ gbà ní Morocco ṣùgbọ́n kò tètè rí ìrànlọ́wọ́ gbà lásìkò nítorí àìsí owó lọ́wọ́. Akẹ́kọ̀ọ́ náà sọ wípé ìjọba Nàìjíríà ti ṣèlérí fífún wọn ní owó àjẹmọ́nú $500 lóṣooṣù, sísan owó ìrìn àjò wọn àkọ́kọ́ lọ sí Morocco. Wọ́n ní lẹ́tà ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ló jẹ́ bíbuwọ́lù lórúkọ ìjọba àpapọ̀ nípasẹ̀ mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lọ́wọ́ nílẹ̀ wa Nàìjíríà, ọ̀mọ̀wé Maruf Tunji Alausa. Àwọn akẹ́kọ̀ọ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé nígbàkúgbà tí àwọn bá dúnkokò láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, àwọn òṣìṣẹ́ ìjọba máa ń fẹ̀sùn kàn wọ́n pé àwọn fẹ́ gbìyànjú láti dojú ti ìjọba ni. Akẹ́kọ̀ọ́ kan béèrè pé àwọn bi ara wọn léèrè pé kí ni ó jẹ́ ohun ìdójútì tó kí onílé fẹ́ léèyàn jáde kúrò nílé nítorí ìjọba kò sanwó ilé tí àwọn ń gbé. Akẹ́kọ̀ọ́ mìíràn sọ ohun tí bàbá onílé rẹ̀ sọ fún un. Ó ní nígbà tí Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó ń sàn fún wàrà àti oyin jùlọ nílẹ̀ adúláwọ̀, ó ní ó ti kùnà láti ṣe ojúṣe rẹ̀ fún àwọn ọ̀jọ̀gbọ́n rẹ̀. Ó ní bàbá onílé òun sọ fún òun pé àwọn orílẹ̀-èdè bíi Niger kì í jẹ àwọn lówó ilé fún àwọn akẹ́kọ̀ọ́ wọn ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà ń jẹ òun lówó ilé tó ju oṣù 12 lọ. Akẹ́kọ̀ọ́ náà sọ wípé bàbá onílé náà sọ wípé òun ó lé àwọn jáde kúrò ní ilé lẹ́yìn oṣù yìí. Akẹ́kọ̀ọ́ náà fi kún pé òun ti pa ètò ẹ̀kọ́ àti ètò ìdánwò òun tì láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó fara rẹ̀ kalẹ̀ lásìkò eré ìdíje bọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ Africa Cup of Nations AFCON lójúnà láti tẹ̀lé owó jọ kí ebi ojojo-agba-fọwọ-mẹkẹ má bàa pa òun. Ó ní kò sẹ́ni tóun lè pè nílé, bàbá òun sì ti jáde láyé. Bákan náà làwọn akẹ́kọ̀ọ́ mi sọ wípé àwọn ọmọ Nàìjíríà ń kojú ìyàsọ́tọ̀ ní ti ọ̀rọ̀ ilé gbígbé nítorí pé àwọn onílé kò fẹ́ fi ilé wọn fún àwọn látàrí orúkọ Nàìjíríà lórí àìsan owó ilé lábẹ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Akẹ́kọ̀ọ́ elétò ìlera kan kọminú àìlè lọ síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ètò ìtọ́jú látàrí àìsí owó ọkọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ náà tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n míì ti jẹ́ lílé kúrò nílé ìwé nígbà tí àwọn míì sì ń kojú ìdúnkokò àìlera pàjáwìrì tó lè la ẹ̀mí lọ. Wàyó àwọn akẹ́kọ̀ọ́ náà rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti àwọn aláṣẹ láti tètè dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó ṣèkìlọ̀ pé ọ̀pọ̀ ẹ̀mí àti ètò ẹ̀kọ́ ọjọ́ ọ̀la wa
wà nínú ewu tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ń tẹ̀síwájú. Àwọn òṣìṣẹ́ ìjọba náwó gan àwọn 22 fẹ̀sùn dídá wàhálà sílẹ̀, dídá omi àlàáfíà ìlú rú láwọn ojú ọ̀nà márosẹ̀ l'Ékòó. Àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó, Lagos State Task Force, ti ṣe bẹ́ẹ̀ fi ìgbóró òfin gbé àwọn ọmọ ìta 22 tí ọ̀pọ̀ mọ̀ sí ọmọtakú fẹ̀sùn dídá wàhálà rògbòdìyàn sílẹ̀, dídènà lílọ bíbọ̀ ọkọ̀ láwọn ojú ọ̀nà márosẹ̀ jákèjádò ìpínlẹ̀ náà. Àjọ náà nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Rahim Gbadeyan lọ́jọ́ Ajé Monday sọ wípé àwọn afurasí náà ló jẹ́ nínáwó gan lákòókò àjùmọ̀ṣe iṣẹ́ ìrédè tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday jákèjádò agbègbè erékùṣù Highland àti Mainland lẹ́yìn ìtanilólobó látọ̀dọ̀ àwọn olùgbé ìlú lórí ìwàkuwà àwọn ọmọ ìsọ̀tà náà. Ó fi kún pé iṣẹ́ náà tí í ṣe ọ̀kan lára ètò ìfọ̀mọ́ àjọ òṣìṣẹ́ náà tó ń lọ lọ́wọ́ ló dé agbègbè bíi Apọ́ngbọ̀n, Fádèyí, Jíbówú, Yábà, Phase 1, Lagos Island, Palm Grove, Ojú Ẹlẹ́gba àti Sùúrùlérè àti àwọn ojú ọ̀nà mìíràn. Láwọn agbègbè wọ̀nyí, àjọ òṣìṣẹ́ ìjọba wòye pé ọmọ ìta ń ṣọṣẹ́ tó lòdì sófin tí wọ́n sì ń dá àwọn ọkọ̀ ńlá dúró bíi ọkọ̀ táǹkà epo, ọkọ̀ àjàgbé àtàwọn ọkọ̀ aládàáni. Lásìkò iṣẹ́ ìrédè àwọn àjọ òṣìṣẹ́ ìjọba náà, àwọn àpapọ̀ afurasí 22 ló jẹ́ fífìgbóró òfin gbé fẹ̀sùn wíwu ìwà ọmọ ìta, ìwà ẹranko, dídá ọkọ̀ lọ́nà láì bófin mu, èyí tó lòdì sófin ìrìnnà lílọ bíbọ̀ Transport Sector Reform Law tọdún 2018 àti òfin ìṣàkóso àmójútó àyíká àti agbègbè Environmental Management and Protection Law tọdún 2017. Àwọn afurasí tọ́wọ́ tẹ̀ nínú wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣáyó tí wọ́n sì ń fagbó. Gẹ́gẹ́ bó ṣe wí, alága àjọ òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó CSP Adétáyọ̀ Akérèlé sọ wípé àjọ náà sì ní ìfarajìn láti rí dájú pé ààbò ìlú dájú jákèjádò ìpínlẹ̀ náà. Adétáyọ̀ sọ wípé àwọn kò ní káàárẹ̀ nínú ìgbìyànjú àwọn nípa gbígbọn gbogbo kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Èkó lójúnà láti gbógun ti àwọn ìwà ọ̀daràn àti àwọn iṣẹ́ láabi láwọn ojú ọ̀nà. Ó fi kún pé iṣẹ́ ìrédè àjọ náà mú àlàáfíà padà bọ̀ sípò láwọn agbègbè tọ́rọ̀ kàn nígbà tí àwọn afurasí náà ti jẹ́ títàrí lọ ilé ẹjọ́. Kí ló ń fa fàákájà láàrin Wike àti akọ̀wé APC tí Sẹ́nẹ́tọ̀ Basiru fi ní kí Wike kọ̀wé fipò mínísítà sílẹ̀? Awuyewuye gbàgbó sì ń lọ lórí ìfàákájà tó ń ṣẹlẹ̀ láàrin mínísítà fún olú ìlú ilẹ̀ wa l'Àbújá Nyesom Wike àti akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Basiru, pẹ̀lú bí Sẹ́nẹ́tọ̀ Basiru ti kìlọ̀ fún Wike wípé kó yéé dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ APC kó má ṣekú ṣẹyẹ. Sẹ́nẹ́tọ̀ Basiru sọ pé kí Wike kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà tí kò bá ní lè gbójú kúrò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Basiru fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí ó fi síta lọ́jọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù kìíní. Sẹ́nẹ́tọ̀ Basiru ní ọ̀rọ̀ tí Wike sọ tàbùkù òun àti ọ́fíìsì òun gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC torí nǹkan tóun sọ wípé gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ amúṣẹ́yà NWC APC gbọ́dọ̀ fáwọn gómìnà tó wà nípò lọ́wọ́ ní ọ̀wọ̀ tó tọ́ sí wọn. Akọ̀wé APC ní ìyàlẹ́nu ló jẹ́ fóun pé ọ̀rọ̀ tóun sọ yìí lè bí ẹnikẹ́ni nínú débi wípé wọ́n á máa sọ̀rọ̀ kò bá kùngbé sóun, pàápàá jùlọ ẹni tó jẹ́ ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀. Basiru dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé kò yẹ kí Wike sì wà nínú ìgbìmọ̀ aláṣẹ ìjọba ààrẹ Bọ́lá Tinubu níwọ̀n ìgbà tó ń dá aáwọ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní kò yẹ kí Wike láǹfààní láti máa lo ọ́fíìsì rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà láti máa dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ APC. Nǹkan tó mú iyì wá tó yẹ kí Wike ṣe ni pé kó kọ̀wé fipò mínísítà tó wà sílẹ̀. Sẹ́nẹ́tọ̀ Basiru ló sọ bẹ́ẹ̀. Sẹ́nẹ́tọ̀ Basiru ní Wike kò lẹ́tọ̀ọ́ láti máa dá sí ọ̀rọ̀ tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC torí pé kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ṣáájú ni Wike ti kìlọ̀ fún Sẹ́nẹ́tọ̀ Basiru wípé kó má dá sí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers. Bákan náà ló ní kò yẹ kó sọ ọ̀rọ̀ kò bá kùngbé nípa ìpínlẹ̀ Rivers mọ́. Wike sọ̀rọ̀ ìkìlọ̀ yìí ní ọjọ́ Ajé lásìkò tó ṣàbẹ̀wò ìkíni sí ìjọba ìbílẹ̀ Òyìgbó nípínlẹ̀ Rivers. Níbi ètò náà ni Wike ti sọ pé ọ̀pọ̀ olóṣèlú lójú wọn wà lára 600 billion naira tó wà lápò ìjọba ìpínlẹ̀ Rivers. Ó ní èyí gan ló jẹ́ kí wọ́n máa sọ nǹkan tó wù wọ́n nípínlẹ̀ náà. Wike sọ̀rọ̀ yìí lẹ́yìn tí igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn gúúsù South Victor Giadom ṣàpèjúwe gómìnà Siminala Fubara gẹ́gẹ́ bí gómìnà
tí kò lẹ́nu lásìkò tí Wike ṣàbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Kana àti Gokana nípínlẹ̀ Rivers. A gbọ́ wípé Gwadom ní gómìnà Fubara kò lè wọlé sáà kejì tí kò bá fi ti Wike ṣe. Ọ̀rọ̀ tí Gwadom sọ yìí ni Sẹ́nẹ́tọ̀ Basiru ṣàpèjúwe gẹ́gẹ́ bí èyí tó kù díẹ̀ káàtó. Sẹ́nẹ́tọ̀ Basiru sọ pé kò yẹ kí ẹnikẹ́ni tàbùkù ipò gómìnà kódà tí irú ẹni bẹ́ẹ̀ bá tiẹ̀ ní ìjà pẹ̀lú gómìnà gan. Akọ̀wé àgbà APC sọ lójú òpó Facebook rẹ̀ pé nǹkan tó burú jáì ni kí ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ amúṣẹ́yà NWC máa ṣàpèjúwe gómìnà ìpínlẹ̀ Rivers bíi gómìnà tí kò lẹ́nu. Basiru ní ọ́fíìsì tó ga ní ọ́fíìsì gómìnà, àwọn èèyàn sì gbọ́dọ̀ bu ọlá fún ẹnikẹ́ni tó bá sì wà níbẹ̀. Àmọ́ Wike dá a padà fún Sẹ́nẹ́tọ̀ Basiru wípé kó má dá sí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers. Wike ní kí Basiru kẹ́kọ̀ọ́ lára àwọn tó ti dá sí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ pẹ̀lú nǹkan tí ojú wọn rí. Ẹ jẹ́ kí n sọ fáwọn tó ń wá sí ìpínlẹ̀ Rivers torí pé ẹ ti gbọ́ pé a ní 600 billion naira. Ẹ ń wá síbí láti gbà nínú owó náà. Bákan náà lẹ́ ń lanu gbùà láti sọ nǹkan tó wù yín. Mo fẹ́ kí ẹ lọ sọ̀rọ̀ yìí fún akọ̀wé gbogbogbò APC wípé kí ó fi ìpínlẹ̀ Rivers sílẹ̀. Marun wípé àgọ̀ pẹ̀lú bí a ti ń ṣàtìlẹ́yìn fún ààrẹ ó ní láti ṣọ́ra. Ẹ̀yin ń gbádùn lónìí nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ ò mọ àwọn tó ti ṣiṣẹ́ sẹ́yìn. Ó ń sọ nǹkan tó wù ọ́ nípa ìpínlẹ̀ Rivers, faramọ́ nǹkan tí ò bá rí níbẹ̀ ni o. Wike ló sọ bẹ́ẹ̀. Sẹ́nẹ́tọ̀ Basiru dá padà fún Wike nínú èsì rẹ̀. Sẹ́nẹ́tọ̀ Basiru sọ pé ojúṣe òun ni láti dáàbò bo ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ọmọ ẹgbẹ́ náà. Basiru ní òun ò ṣe àyọjúràn pẹ̀lú bí òun ṣe dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ APC, kì í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ìpínlẹ̀ mi nìkan ni mo ti ń ṣiṣẹ́. Lórí ọ̀rọ̀ tí Wike sọ pé nítorí 600 billion naira tó wà lápò ìjọba ìpínlẹ̀ Rivers lọ́pọ̀ olóṣèlú ṣe ń wá sí ìpínlẹ̀ náà. Basiru ní ọ̀rọ̀ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀, ó ní ọ̀nà láti bani lórúkọ jẹ́ ní gbogbo rẹ̀ jẹ́. Sẹ́nẹ́tọ̀ Basiru ní òun kò ní nǹkan kan tí òun lè fi pamọ́. Ó wá rọ Wike wípé kó jẹ́ káwọn pàdé nílé ẹjọ́ tó bá dá a lójú lórí ẹ̀sùn tó fi kan òun. Akọ̀wé àgbà APC tún sọ pé òfúùtù fẹ́ tẹ̀ ní gbogbo ìdúnkokò Wike torí Wike kì í ṣe Ọlọ́run. Ó ní Wike kò lè dúnkokò mọ́ òun torí nínú Ọlọ́run nìkan ni ìgbàgbọ́ òun wà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.